Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn àpọ́nlé yìí mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo káàkiri gbogbo àgbáyé. Àbọ̀rú àbọ̀ ìmọ̀ kí ẹ̀yin aláwọ̀ bẹ́ẹ̀ sì ni ìkẹ́ Olúwa àti ògo Olúwa kó wọn bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé o. Mo sì kí ẹ̀yin mùsùlùmí ẹ kú àwẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé. Mọ́ríábá bíkà ya Ramadan a ó ṣe púpọ̀ ẹ̀ ní ayé àti láàyè àti lálàáfíà. Ẹ jẹ́ ká sì dúpẹ́ fún Ọlọ́run ọba nítorí pé ó kà wá yẹ. Àgbàwò yìí tó lọ Ọlọ́run tó wá ṣe yìí náà ní rọrùn. Pẹ̀lú ògo Ọlọ́run ọba àwẹ̀ yìí Ọlọ́run ọba yóò fi àrísìkí wa ò ní tọrọ jẹ a ò ní tọrọ mu. Gbogbo ẹ̀san àti ládá tó wà nínú àwẹ̀ yìí kò ní fò wá ru yóò tẹ àwọn náà lọ́wọ́ ní orúkọ Ọlọ́run ọba. Kí ni nǹkan tí mo bá ẹ̀yin ènìyàn mú wá ní òní? Iṣẹ́ àránṣe akápẹ́ ní àṣírí àránṣe Arisiki fún ẹ̀dá. Àṣírí àránṣe Arisiki fún ẹ̀dá èkó kì í ṣe oògùn àṣírí ni bá ṣe wọ̀ wípé àṣírí ojú oògùn lọ ní ọ̀nà kan. Kíní yìí iṣẹ́ yìí inú mi á dùn tí ẹ bá lè ṣe inú oṣù Ramadan làwọn sábà ṣe iṣẹ́ yìí. Káwọn fọ ọ̀rọ̀ gùn rárá ẹ̀yin náà tẹ́ bá yẹ̀sẹ̀ darapọ̀ mọ́ YouTube channel mi yìí ẹ bá mi ṣe subscribe ẹ tẹ subscribe sí ìsàlẹ̀ yìí. Eléyìí ó lè fún ẹ ní àǹfààní tọ́lọ́run bá tún kádàrá wípé ká tún lè yọ̀ǹda iṣẹ́ mi kalẹ̀ fún ẹ̀yin ènìyàn mi tí ẹ̀yin náà lè máa jẹ ìgbádùn rẹ̀. Káwọn fọ ọ̀rọ̀ gùn rárá tá bá fẹ́ ṣe ètò àṣírí Arisiki yìí eléyìí ṣoògùn àṣírí ni ẹ lọ bá mi ra ọkà bàbà abọ́ méjì ẹ bá mi ra àgbàdo abọ́ méjì pẹ̀lú èèrè tàmọ̀ sí ẹ̀wà ó jẹ́ wà funfun kó náà jẹ́ abọ́ méjì àgbàdo abọ́ méjì ọkà bàbà abọ́ méjì ẹ̀wà abọ́ méjì. Tẹ́ bá ti ra kinní yìí tó bá ti di òru ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ẹ jẹ́ ká kó kinní síwájú wa ẹ jẹ́ ká yẹ náfìlà méjì tá bá ti yẹ náfìlà méjì ẹ jẹ́ kí a ẹ jẹ́ ká lọ wá tẹ̀sùbà tó gùn díẹ̀ yìí ẹ jẹ́ ká ẹ̀yìn ìgbà tá bá yẹ náfìlà yìí tán lórí rùkú ẹ jẹ́ ká ní ya rọ́sík ó jẹ́ 200 àwa ya halau 200 àwa ya gafaru 200 àwa ya wahab 200 àwa. Lẹ́yìn ìgbà tí a bá fa tẹ̀sùbá yìí tán tá a dákọ̀ àwọn kìnìún wọ̀nyí ẹ jẹ́ kí a jókòó tá a bá wá jókòó ẹ jẹ́ ká tún yan náfìlà ní ẹ̀ẹ̀kan sí náfìlà lẹ́ẹ̀kejì tá a bá yàn yìí lórí ìjókòó ẹ̀yìn ìgbà tá a yan náfìlà yìí tán a ó tún wá tún kíní yìí kà pé yàrá six ẹ jẹ́ ká fa 200 àwa ká má sì tà sí ara wọn ya Allah kó náà jẹ́ 200 àwa ya gafaru kó náà jẹ́ 200 àwa ya wahab kó náà jẹ́ 200 àwa. Ẹ̀yìn ìgbà tá a bá fa tẹ̀sùbá yìí tán ẹ jẹ́ ká ṣe àdúrà oríṣiríṣi ẹ jẹ́ ká ṣe àdúrà àránṣẹ́ ẹ jẹ́ ká ṣe àdúrà àránṣẹ́ ní oríṣiríṣi ẹ jẹ́ ká ṣe gan ká ṣe. Ó dá mi lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba Arisiki ọ̀la Ọlọ́run ọba máa fà wá a ò rí towó a ò rí tọ́lá ṣe a ò ní bá wọn pariwo kò sówó lẹ́yìn ìgbà tá a bá ṣe iṣẹ́ yìí orí náà ní ẹ jẹ́ ká bọ́ sí ìta ká fún ọkà bàbà ká fún síwájú ta ká fún àgbàdo ká fún sí ẹ̀yìn kùlé tó bá jẹ́ pé ẹ̀yin tí kò sí onílé géètì yìí ẹ fún gbogbo ẹ fún síta pé wọ́n fún sójú kan ẹ fún apá kan tó jẹ́ ọkà bàbà apá kan ọkà àgbàdo apá kan èrè ẹ jẹ́ ká wọlé ká lọ sùn pẹ̀lú ògo Ọlọ́run ọba tá a bá lè gbìyànjú kí iṣẹ́ yìí bí ẹ̀mẹ́ta káwé tó tán táwé bá tán àbí káwé tó tán àwọn ọmọ rí àránṣẹ́ lóríṣiríṣi ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ ìṣẹ̀rọ mọ̀lọ́ dédé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àṣírí ni tó sì dájú tààrà. Ẹ̀yin ènìyàn ní èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá mi dá àṣírí yìí wò kò jù bá ń lọ. Ká má fọ ọ̀rọ̀ gùn rárá ẹ bá mi subscribe sórí YouTube channel yìí èmi ọmọ yín náà ní ire o.